Yes, ẹ̀yin tèmi, alhamdulilayi rabbil alamin. Pé Ọlọ́run tún mú ọjọ́ tèmi wá. Thank you so much for always watching me. I come in peace o. I come in peace. Fún gbogbo ẹ̀yin tí ẹ bá understand the topic yẹn, question mo fi béèrè. Question ni o. Ẹ listen sí voice note tó wà lẹ́yìn. Èmi náà ń béèrè lọ́wọ́ ara mi. Níbo ni mò ń lọ, níbo mo tún já sí. Voice note tí mo béèrè lọ́wọ́ yín, ó ní experiences yín, encounter yín nínú mọ́tò, either ọ̀sán àbí alẹ́, most especially. Bóyá ẹ ti tasí àgẹ̀rẹ̀, you understand? Like it's still life, it's part of fun, it's part of enjoyment. Ẹ ti bábá ti obìnrin olóbìnrin, àbí ẹ ti bábá dó ọkọ lọ́kọ, àbí ẹ ti bábá dó ìyàwó ń yàwó, àbọ́mọ lọ́mọ nínú mọ́tò tó ti ẹ̀ gbúrò irú èèyàn bẹ́ẹ̀ yẹn mọ́, àbí tẹ̀ ti gbúrò ara yín, you understand? Ká fi kọ́gbọ́n ni. Lesson sì wà at the end of everything. Irú lesson tí mo fẹ́ ká kọ́. Yes, mo fẹ́ compile some voices, maybe 2, maybe 3, maybe 4. A dẹ̀ ti dúpẹ́ àwọn èèyàn kan, èèyàn méjì, èèyàn mẹ́ta, wọ́n sì ń fún mi ní experiences tiwọn. Orí experiences náà ni mò ń sọ, tí mo ti lọ rí, tí mo fi rí voice note eléyìí, tí mo fi wá ń béèrè nísìnyí pé ṣé Yorùbá nation, is it a scam? Yorùbá nation, ṣé wọ́n fọ̀mù ẹ̀ ní láti máa kówó jẹ? Ẹ̀yin kan máa sọ pé kò kàn mí. Ó kàn mí because ìdí tó fi kàn mí ni pé kí ló dé tí mo fi rí irú voice note yìí? Irú rẹ̀ kọ́ ni mò ń tọrọ. Ṣóyè èmi rò pé a ti ń rí headlight ni. Ṣé ẹ mọ̀ pé èmi wàláhì tàláhì ibi tó ti rọrùn là ń wá. Bó ṣe Nàìjíríà, bó ṣe Yorùbá nation, ibi tó ti rọrùn tá ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣé ẹ ń wò mí dáadáa? Tá ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Èmi àwa lára àwọn masses Nàìjíríà, ibi tó ti dá àwọn bí èmi náà sì pọ̀. Pé ibi tó bá sáà ti dá ẹ sáà ṣe. But báwo la ṣe wá fẹ́ rí headlight pẹ̀lú irú voice note yìí? Pẹ̀lú irú voice note yìí, èmi ò rí voice note yìí rí o, mi ò gbọ́ rí o. Mo ẹ̀sẹ̀ gbọ́ ni ó sì ṣe mí ní kàyéfì pé níbo ni mò ń lọ, níbo ni mo já sí. But before kó tó di pé mo play voice note yẹn, tí n bá dẹ̀ play voice note yẹn, ẹ̀yin èèyàn ẹ dákun, ẹ̀yin tẹ́ bá understand ẹ explain fún mi what is happening. Tọ́lọ́run bá fún yín lórí ọ̀fẹ́, yes, á dẹ̀ dúpẹ́ pé ṣe yẹn. Torí èmi rò pa ti rí headlight ni. Tí ó bá wá ń go on bẹ́ẹ̀ yẹn, ṣẹ́yìn rò pé Yorùbá nation yìí dé àfọlọ́run, káwọn èèyàn kan tó sọ wípé nǹkan tí mo mọ̀ kí wọ́n sọ, tó bá ń continue báyìí àfọlọ́run. Tó bá continue bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ń da Nàìjíríà rú, ẹ̀yin náà lẹ wà ní Yorùbá nation yẹn. Tó bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́, a dẹ̀ máa gbọ́ débi tí wọ́n ti sọ wípé wọ́n ti fẹ́ fi aṣíwájú, wọ́n ti fẹ́ pé kó join Yorùbá nation. Tó bá join Yorùbá nation, wọ́n máa sọ di president Yorùbá nation. Tí wọ́n ní aṣíwájú reject pé rárá, òun believe in one Nigeria. Ẹ dákun ọ̀rọ̀ nìyẹn. Èmi ò sọ wípé wọn ò find aṣíwájú one thing o. Like tá bá kó kalẹ̀ ká kó kalẹ̀, ení tere, èjì tere, ẹ̀ta tere. He too is very controversial. Yes, story tá ń gbọ́ nípa wọn ó wà very very controversial. But à ń bẹ Ọlọ́run pé tọ́lọ́run bá gbé wọn débẹ̀, tọ́lọ́run bá gbé wọn débẹ̀, ó ṣeé ṣe kọ́lọ́run lò wọ́n fún Nàìjíríà. Ó ṣeé ṣe kí Ọlọ́run lò wọ́n fún Nàìjíríà lápapọ̀. Kó jẹ́ wípé at the end of the day, a wá sọ pé perhaps bóyá àtẹ̀ní sọ wípé Yorùbá nation, tọ́lọ́run bá lè lò wọ́n fún wa. Yes, èèyàn lè ní bad character kó jẹ́ pé Ọlọ́run lè yí padà. Èmi ò wá, ẹ jẹ́ kí n sọ fún yín, èmi ò wá bíbá yìí wá tọ́ epo séèyàn lórí o. But gbogbo scenario tí mo rí tó jẹ́ pé mo tiẹ̀ wá rí pé nobody is a saint, everybody is just rádaràda. You understand me? So a gbọ́ voice note yẹn, a advice strictly. But kó tó di pé mo go on, kó tó di pé mo lọ, mo ṣe fídíò, ìgbà tí mo ṣe fídíò ti experiences tèmi nínú mọ́tò, ṣóyé yín. Before kí n tó bẹ̀rẹ̀, mo sọ̀rọ̀ nípa pé èèyàn kan sọ pé ẹran tó yí, mo wá ní àwọn míì máa ń fi kán sí. Yes, in which èmi gan ti ṣe rí. Èèyàn kan wá ní ó dangerous. Too much of it kò ní kó pọ̀. Kò yí sí pé wàá lọ bu even teaspoon of kan wọ́n. Kì í sí pé o máa bu teaspoon. Tó bá lọ lo kán wọ́n jù, àìfàmọ́ kó mọ̀ jẹ́ nífun. So I know what I'm saying seriously. Okay, tẹ́yìn bá sọ pé kán wọ́n ò dáa, kí la fi ń ṣe wédú? Òun ló ń jẹ́ kéwédú rọ̀, òun ló ń jẹ́ kéwédú fà.
kí la fi ń ṣe lá olóúnjẹ kí ilá náà fà kí la ẹ̀wà gan torí ẹ̀yin kan ẹ gbé ẹ̀wà kaná 3 hours ẹ̀wà ò tí ì jiná ẹ̀yin ẹ fi kán funfun yìí sí díẹ̀ ni tíún kò kí n ṣe pé èyí tẹ́ ẹ wà á bù sí púpọ̀ kò sí nǹkan tẹ́ ẹ bá ṣe jù lálẹ́ yìí ó máa fa wàhálà so ẹ má write it off outrightly you don't have to write it off outrightly tíún ewédú tíún ilá tíún tó bá fẹ́ pẹ́ lórí ẹ̀wà tíún ó dẹ̀ tún máa ń jẹ́ kí ẹ̀wà brown tó bá fi kán sí kò kí yes kán búlálà a fi ń ṣe apps kán búlálà a fi ń ṣe apps àwọn èèyàn dẹ̀ ń lò kò ṣe wọ́n ní kankan you understand kò kí n ṣe pé wàá mọ ọrọ̀ kan jẹ báyìí ara kékeré mọ ọrọ̀ jẹ àmọ́ too much of everything is what is bad so ó ní ibi tó ti just like iyọ̀ bí iyọ̀ ṣe dùn tó fi mọ́ ń jẹ́ ọbẹ̀ dùn ẹ gbọ́dọ̀ lójú àìjẹ́bẹ̀ ẹ̀yin náà mọ̀ nǹkan tó máa cause so ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ ẹ dákun ṣé Yorùbá nation scam ni nation ṣé scam ni Yorùbá nation ẹ dákun ẹ bá mi gbọ́ ẹ farabalẹ̀ gbọ́ voice yìí o fún ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ bá mi advice truthfully meanwhile mo ṣì ń retí experiences more voice note ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ti bá mi drop voice note more voice note lórí experiences nínú mọ́tò pẹ̀lú obìnrin olóbìnrin ọkọ ọlọ́kọ ǹjẹ́ wọ́n ti ṣe rí báwo ló ṣe gbá skító ẹjọ́ tẹ́ bá mi sọ ẹ mọ́ tìjú ẹjọ́ ẹ sọ bó ṣe wà yes ẹ sọ bó ṣe wà ẹjọ́ ẹ sọ tó yẹ yín fún positive ọkọ àtìyàwó ni ẹ gbọ́rọ̀ yìí ṣé Yorùbá nation is not a scam ṣé scam ni Yorùbá nation a máa gbọ́ débi ọ̀dọ̀ aṣíwájú thank you listen very well. ẹ lè mú mi lóhùn lọ ẹjọ́ ẹ jẹ́ sọ̀rọ̀. fún àpẹẹrẹ hello sir yes sir ṣé àwọn tó sọ̀rọ̀ ṣe ń sọ̀rọ̀ bọ̀ wọ́n náà wọ́n ti sọ̀rọ̀ tán ẹ̀rí díìsì nǹkan tó fi gbọ́ wa lé màá rí díìsì wọlé ìwọ́n náà sọ̀rọ̀ tán. ẹ̀ka lẹ́sà ẹ̀dẹ̀ka lẹ́ gbogbo ní ẹkú atótónu látàárọ̀ ọ̀rọ̀ àwa Yorùbá ọmọ Ọlọ́run ló wà láti pilẹ̀ ṣe láti jẹ́ ọ̀dàlẹ̀ kì í ṣe ìsìn nítorí Bíbélì wípé àwa yóò mọ òtítọ́ yóò sì sọ wá di òmìnira òtítọ́ yìí ni àwọn ènìyàn ni wọ́n gbógun tì kì í ṣe màmá nítorí gbogbo wa lámọ̀ láti pilẹ̀ nígbà tá a ti bẹ̀rẹ̀ Yorùbá nation ní February or March year 2020 àwọn tẹ́tẹ́tẹ́ bẹ̀rẹ̀ àwọn bíi màmá Erelu Àbíkẹ́ Erelu ọ̀tẹ̀ yìí náà lọ fi lé màmá yẹn kúrò lórí ẹ̀ tó màmá yẹn ò fẹ́ jà wọ́n lé màmá yẹn kúrò lórí ẹ̀ tí màmá bá sọ̀rọ̀ báyìí láyé ọ̀rọ̀ yẹn pàápàá jùlọ èyí tó wà ní Jámánì a tó purọ́ aṣọ oríṣiríṣi mo pe màmá yẹn mo bẹ́ẹ̀ màmá yẹn sọ pé ó sàn kó òun máa ṣe tòun lábẹ́lẹ̀ kó ń jọ ìmọ̀ wọn lọ ẹ̀mí burúkú yẹn ó ti ṣe ti pẹ́ ká máa ra flag ká máa ra t-shirt a fẹ́ ṣe rally wọ́n ṣe rally títí rally ò lójútu a ṣáà bẹ̀rẹ̀ sí ní rà nǹkan tí mo wá wò ní 2020 lọ ní 2021 lọ màmá Onítìrí join ni wa ní exactly March 2022 màmá yìí ti ń sọ̀rọ̀ before 2022 like around October year 2021 ló ti ń sọ fún wa what we supposed to do bàbá kan lẹ́tà lẹ́ẹ̀kan lọ sí UN nígbà tí bàbá kọ lẹ́tà nígbà bàbá máa jáde ó lẹ́nìkan wà ní UN tó jẹ́ Fúlàní tí ò jẹ́ ká gbèwé wọlé gbogbo kínní aṣáṣì ń tẹ̀lé bàbá mo rántí ìgbà kan ṣẹ́gun nínú ìlànà bàbá kan wà tó ń pè ní kí ló ń pè Ọ̀tún Fọláṣadé tó sọ fún bàbá ńgbà yẹn ní December ní ìgbọ́yò ní December ó sọ fún bàbá. ẹ má sọ̀rọ̀ yín lọ.
ok ó sọ fún bàbá nígbà yẹn wípé bàbá gba àwọn ọ̀rọ̀ bàbá lóye ní ara November December wàhálà yẹn pọ̀ ní 21-22 wàhálà yẹn pọ̀ ńgbà yẹn àwa iná la dìde la nírò adúró ti bàbá a make sure pé màmá wípé no màmá ni treasurer gbogbo owó tó bá wà lọ gbogbo owó tá a bá dàgbà tí bàbá bá gbà àgbà náà ni màmá yìí ò mọ nǹkan kan màmá yẹn sọ nígbà yẹn wípé kọ́ ọ̀rọ̀ bàbá lóye káwọn ọ̀rọ̀ bàbá lóye àwa iná la dúró nígbà tó tún ṣẹlẹ̀ ní èsì bàbá ò rí àkáǹtì ṣe bàbá ò dẹ̀ jáde kan wá sọ fún àwa ọmọ Yorùbá tá à ń dá owó fún wọn wípé ókè o ẹ má bínú ẹ̀yin ọmọ mi báyìí kàṣà ni mo ṣe bẹ́ẹ̀ bá na òkun wá ẹ wá ṣe mítìn láàrin ara yín kí ló dé kí ni ọ̀tẹ̀ ní ṣe láàrin pé ká gba Yorùbá lẹ gbé dání Yorùbá ni Onítìrí gbé dání ìkọ̀kọ̀ tí tẹ̀mí rò gbà tọrọ ìbẹ̀rẹ̀ ní last year October vividly náà bẹ̀rẹ̀ nígbà tí màmá sọ wọ́n ti bẹ̀rẹ̀ tí màmá yẹn dákẹ́ not knowing pé òun àti Ìgbòho ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ màmá yẹn náà ni wọ́n ṣẹ̀ wá tanná sí ipò òun àti Sunday ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ nígbà tí màmá yẹn dẹ̀ sọ gbogbo ẹ̀ nígbà tó ń mọ̀ ìpérò ni màmá pa expect wípé kí Sunday kó jáde after all mi kì í ṣẹgbẹ́ Sunday I'm seeing my 65 Sunday ò tí tó yẹn tọ́ba gbọ́n nígbà táwọn tó ń pè ní bàbá àwọn ló ń pè ní bàbá mi lè pé bọ́ sọ nígbà tí mo bá a sọ̀rọ̀ pápá Sunday mo pè é mi ò lè pè é ní bàbá àbúrò ìkẹrin káàrún ló jẹ́ sí mi wọ́n jáde bí ọmọlúàbí wọ́n á ṣàlàyé fún wa wípé báyìí kàṣà la ṣe ná owó lótìtọ́ màmá kówó fún wa ṣùgbọ́n báyìí ẹ nídìí pé ká pe bàbá tó máa parí ìjà ọ̀rọ̀ yìí gbogbo wa ní ẹ tó pè mí kí mo tó wọnú Yorùbá nation kò sí ẹ tó pé individually kó tó wọnú Yorùbá nation ó wá ṣe mí láàánú wípé ẹ̀yin tẹ́ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ mọ òtítọ́ problem tẹ́lẹ̀ ni pé bí owó ṣe ń wọlé sínú àpò yín tẹ́lẹ̀ ó dà wípé màmá Onítìrí block ẹ̀ nítorí ó là wá lójú àwa tá à ń san owó tó bá sọ pé àwọn ló ń sọ àwọn owó mi tó wà nínú òmìnira tó wà nínú Yorùbá nation ó ju 2,000 more than that lọ pounds dọ́là ni tí mo dá síbẹ̀. okay pounds. ó ṣe mí láàánú wípé ibi Koiki mo ṣe direct debit fún ni. ọmọ lúkà mo rántí ìjọ tí mo fún ní 40,000 naira nítorí pé ó fẹ́ ra kámẹ́rà tó sharp mo pè é ní mo fún un. ó wá ṣe mí láàánú pé gbogbo àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n ń bà wá nínú jẹ́ lónìí lórí wípé a fẹ́ gba Yorùbá nation tí màmá Onítìrí bá gbà kí ló fẹ́ gbà kí n ṣe Yorùbá fún Onítìrí nìkan kí n ṣe bàbá nìkan ṣoṣo náà ṣe Yorùbá nation fún ni kí ló dé tá a lè jókòó ká ronú wa Yorùbá nation la fẹ́ gbà nation wa la fẹ́ gbà a ṣe fẹ́ gbà ní tá a bá gba nation náà ọ̀tẹ̀ yìí náà lè máa fi tẹ̀rìn tí àwọn bá gbé gbogbo abá dákẹ́ lónìí ká fi sí bàbá ẹ̀rí àwọn tó máa gbógun ti bàbá tínú yóò ní dùn sí ọ̀nà wo la wá fẹ́ gbé gbà. wọ́n máa ń pè yín ní mídíà ìsọnù nítorí ìsọnù nìyí ẹni bíkà ènìyàn nìyí. èmi ò ní ẹgbà lójú mi síta torí ọ̀nà tí Ọlọ́run pè mí sí mo rò pé òótọ́ ni ẹ máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo máa fi ń fọwọ́ sọ̀yà pé a máa gba Yorùbá nation àní a máa gbàṣẹ nítorí gbogbo náà yìí pé owó àpò yín kò lè ń jà fún. wọ́n rántí nínú mítìn kan èmi Koiki gbogbo aláwọ̀ rẹ̀ wọ́n bèèrè lọ́wọ́ àṣírí ńlá tí wọ́n láìkí màmá Onítìrí tẹ́lẹ̀ ó náà láìkẹ́ ṣùgbọ́n tọ́tọ́ sọ wípé káwa má máa gbowó mọ́ ìpè káwọn ikọ́ bèèrè lọ́wọ́ pé báwo kí ló dé tó fi ń gbowó pé wọ́n bèèrè ìpè màmá bèèrè pé kí ló dé tí wọ́n dáwó sínú òmìnira ó ní wọ́n sọ pé àwọn kan ń gbowó pé Koiki máa ń gba owó àmọ́ dẹ̀ pé òun ó béèrè pé kí ló gba owó tó ń gbà kí ló fẹ́ fi ṣe nítorí ẹ̀ lòun fi láìkẹ́. mo bá ẹnìkan sọ̀rọ̀ lánàá lórí ọ̀rọ̀ yìí. Koiki mo sì rántí orúkọ yẹn Koiki. kúrò nínú gbogbo whatever they are doing I'm not a Yorùbá nation again because ẹgbẹ́ mi ṣe kúrò àìmọye ló kúrò bẹ́ẹ̀ nítorí ènìyàn ibi ni yín gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ẹgbẹ́ra yín ní sọ̀rọ̀sọ̀rọ̀ ẹni bí àtìkà ènìyàn ni yín. àwọn ò sí ń bẹ̀ o èmi ò sí ń bẹ̀ o àwọn tó ń rádùn Yorùbá nation ni o. ẹrù bá wá sílùú ìkàwá ṣe jẹ́ ká máa kówó fún yín ni. ó ní mo sọ̀rọ̀ láti lo èdè yẹn. the woman is angry.
wọ́n fẹ́ kẹ́yìn mọ ṣiṣẹ́ kẹ́yìn ká mọ kówó sí bí kẹ́ mọ kówó sínú àpẹẹrẹ kẹ́ mọ fọ́ǹdù wọn wọ́n fẹ́ fi Yorùbá nation mọ jẹ́wọ́ ọlọ́m̀bẹ. mo ní ìṣẹ́jú kan ló kù mo náà máa tó tẹ́. ẹnìkan dá oní ẹ̀ pàpà wọ́n tẹ́ o wọ́n ti ń tẹ́ o stand up stand up to be truthful ẹ wà trustworthy ẹ ti tẹ́ fúnra àwa tá a ti mọ̀ sọ̀rọ̀ yìí kò sóòótọ́ mọ́ ẹ nóòótọ́ ẹ nóòótọ́. kọ́ sórí ẹ̀ pé ó kọ́ sórí kíní onítìrí oní skama bàbá skama ju onítìrí lọ bàbá Akíntóyè ó skama ju onítìrí lọ mo sẹ́ẹ̀lì owó kò séèyàn mọ́ o. owó ìyá ní ìyá 2022 December January or February tí ara wọn ò yá mo pe bàbá mo ní fóònù nọ́mbà àwọn méjèèjì lọ ó sì wà ní fóònù mi dòní mo pe bàbá àbọ̀ ògbé mo pe bàbá Adéníran pé wọ́n lára ara bàbá òyà ibẹ̀ ni mo ti wá iye mi wá sí níjọ́ yẹn gbà tó ń sọ̀rọ̀ wípé ká mú rìsíìtì wá ọkọ mi wá sọ pé ṣé rìsíìtì tí mo fi ń sẹ́ni owó sáà bàbá ṣé mo lè rí mo wá rántí wípé bàbá ò ní fún bàbá Adéníran fún mi ní àkáǹtì ẹ̀ wọ́n fún mi ní àkáǹtì ọmọ wọn tó ń gbé ìlú yìí bóyá kọ́sìn wọn inú àkáǹtì yẹn ní London ni mo sẹ́ǹdì ẹ̀ sí ìyẹn ló wọ̀ tí o ti bá fẹ́ wá má àkáǹtì wá nísìn tí bá mú àkáǹtì tó wà lórí fóònù mi dòdò ó wà nínú àwọn tó mú sanwó fún bí bá fẹ́ mu jáde àkáǹtì ọmọ yẹn ló máa gbé síta ọmọ yẹn dẹ̀ kọ́ ni mo sẹ́ǹdì sí bàbá Adéníran ni ṣùgbọ́n àkáǹtì tí bàbá Adéníran gbé fún mi nìyẹn nígbà tára bàbá òyà mo ní kọ́ mo ti lè ràn wọ́n lọ́wọ́ bàbá skama ju gbogbo àwọn èèyàn wọn lọ tí a bá bẹ̀rẹ̀ àwọn owó tàǹgà mo rántí nígbà tá a wà ní ìlànà ṣe méjì nǹkan bàbá wà níbẹ̀ wọ́n pe méjì yẹn wọ́n ní àwa la gbé ẹjọ́ tó wà ní Èkìtì nígbà tó fẹ́ ṣe ìdìbò Èkìtì àti Ọ̀ṣun tó fẹ́ ṣe àwa ìlànà UK la gbé lọ sí court bàbá kọ́ àwọn Nàìjíríà kan ló gbé lọ bàbá àìjáàkẹ́ lọ́wọ́ wa ni because of the money tí àwọn pípọ̀ yẹn sọ pé àwọn fẹ́ gbà àjẹ̀dúró adá owó yẹn máa ṣe àwọn Nàìjíríà ìlànà gẹ́gẹ́ bí Maxwell ṣe sọ wọ́n sọ̀rọ̀ níjọ́ yẹn ipe wáyé wọ́n wá sọ pé everywhere àmàdá every month nítorí wọ́n ní báwọn UK ìlànà bá ṣe dá owó nítorí adúró I thank God for the bàbá tó jẹ́ olórí wa ní UK ìlànà bàbá yẹn stood wọ́n yọ bàbá yẹn lóyè wọ́n yọ bàbá yẹn we stand náà ni tó gbà tí mo rí mo wá bèrè nínú méjì yẹn pé wáyé tí a ò lè tọ́jú owó wa wọ́n ní rárá a lè tọ́jú ẹ̀ nítorí ìlànà worldwide tó jẹ́ national tó jẹ́ olórí wọn Nàìjíríà ló wà every month ká máa remittance àwọn tó wà ní US wọ́n máa fi $100 àwa tá a wà ní $100 àwa tá a wà ní UK ká máa ṣe 100. No mo ń bọ̀ ẹ̀yin èèyàn ó ga o màá sì play the second one so ẹ lọ join mi the second one eléyìí ti pọ̀ ó ga o ẹ̀yin tẹ́ wà ní kákọ́sì Yorùbá nation tẹ́ mú dání tí àwa yìí tá à ń wò yín àbí àwòkọ́ṣe ẹ learn from this voice note ẹ learn be truthful táwọn èèyàn bá ń gbọ́ gbogbo ṣédíṣédí àfiyèsí yìí wọ́n á write gbogbo whatever is Yorùbá nation wọ́n á write ẹ̀ off kò sóòótọ́ ṣé Yorùbá nation tá à ń lọ lélẹ̀ kò sóòótọ́ ẹ̀yin nǹkan ẹ̀dẹ̀ fẹ́ kí wọ́n sọ ẹ fẹ́ kí wọ́n dákẹ́ ẹ̀ ń wò bí ẹni pé wọ́n find fault yín wọn ò find fault yín gbogbo nǹkan tẹ́ bá ṣe social media máa gbé nsìn social media máa gbé so ẹ better wọ́n ti sọ pé kíní wa ni definitely kò síbi tẹ́ máa sápamọ́ sí pé ẹ fẹ́ jẹ́wọ́ ẹ̀ lérówó yẹn jẹ it's better for you to stand up to be a good leader ṣé Yorùbá nation ta fẹ́ lọ náà lélẹ̀ Yorùbá nation yẹn ò tí bẹ̀rẹ̀ wàhálà ó ti dàrú lórí owó wàhálà ti dé yánmayànmá lórí owó ẹ ṣàtúnṣe ẹ ṣe kí ni ẹ ṣàtúnṣe ibo là ń lọ bó mo dá sí èmi ò ṣe Yorùbá nation kakọ̀so àmọ́ èmi nígbàgbọ́ pé Ọlọ́run ó ṣe the best so ẹ tẹ̀lé mi ẹ jẹ́ ká gbọ́ the second note.